tẹlifíṣàn lóde ẹ̀yin ará ẹ̀ mọ́ wá o ó mọ́gbọ́n wá ó tún mú làákàyè wáyé ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ o ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá ojú tó lé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ ń bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ̀ wà níléèwé ńkọ́ máa ń wojú tó lé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù ojú tó lé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ̀mọ̀ pojú tó lé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo tẹlifíṣàn ìpátápátá. Mo kí gbogbo ọmọ Nàìjíríà nílé lóko lọ́nà odò ẹ kú ìsinmi ti ọjọ́ ìní ẹ kú happy Father's Day. Èmi Wálé Ọlágúnjú, the presiding bishop of Divine Seed of God Chapel Ministry. Èmi náà mo tún ní àǹfààní láti bá yín sọ̀rọ̀ lẹ́nu ẹni bí wọ́n tẹ́ bá gbàgbé láti 2023 láti ń sọ̀rọ̀ nípa total restructuring of Nigeria based on suffering country, suffering state without any form of division under United States of Nigeria. Àgbéjáde lórí pépà lórí gbogbo ẹ̀ àṣẹ press conference àti oríṣiríṣi. But ní àkókò yìí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn ìránṣẹ́ Ọlọ́run méjì kan ní Nàìjíríà wọ́n ti jáde wọ́n sọ̀rọ̀. Pàmìtà Elijah Ayọ̀délé of Iri àwọn náà ti sọ̀rọ̀ nísìnyí wípé it is total restructuring. Bàbá wa tó tún wá ṣẹ̀ṣẹ̀ jáde láìpẹ́ yìí ìyẹn ni Enoch Adéjàre Adébóyè, the general officer of the Redeemed Christian Church of Christ. Àwọn náà lẹ́wọ̀ lọ́wọ́ mi, àwọn náà ló sọ̀rọ̀, wọ́n sọ̀rọ̀ nípa United States of Nigeria and total restructuring, which is the best way. We believe the new restructuring based on suffering country, sovereign state under United States of Nigeria is the ultimate goal and is the only solution to the lingering crisis that has been going on in Nigeria since 1960 to date. Yẹn làwọn sọ lẹ́yìn sí nígbà táwọn bàbá àwọn ẹtí ń jáde tó ti sọ̀rọ̀ ó fẹ́ pọ́n lọ́rùn báàkì ohun tá à ń sọ ẹni ẹ̀yin ọmọ Nàìjíríà ọ̀nà nìyẹn tábà sọ pé wọ́n ṣe Yorùbá nation wọ́n ṣe kíní ṣáwa Yorùbá ò ní í jà àwa ò takò àwọn ní Yorùbá nation. Ok, ẹ wo gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà Ìgbò láwọn fẹ́ lọ wọ́n láwọn ò gbà, Yorùbá láwọn fẹ́ lọ wọ́n láwọn ò gbà, Middle Belt láwọn fẹ́ lọ wọ́n ò gbà, South láwọn fẹ́ lọ ó dà. Here is a better alternative tá a fún wọn nísìnyí. Alternative lélẹ́yìí wọ́n gbọ́dọ̀ ṣe ni ẹ̀rọ ìjọba kan ṣe total restructuring kó ní káàkiri ọmọ májèsè ẹ wo Abia State, gómìnà Abia State ó ti ń ṣe sovereign country sovereign state nílùú ẹ̀ ẹ tó bá lọ sábẹ́ àmọ́ ìpín máa yẹ ti dá dúró báyìí ó ti ń ṣe òmìnira tiẹ̀ bí àwọn Amẹ́ríkà ṣe ṣe nìyẹn. Central Australia ẹ sovereign country sovereign state, Dubai ẹ country méje ni. Olúwa yóò wà pẹ̀lú yín o, ọkàn ní abalẹ̀ láyé. Lákòótán o ìjọba ti fi àpúrúfù orúkọ tuntun fún gúrùpù wa o láìpẹ́ a ó ṣe ìfihàn ẹ̀ fún gbogbo aráyé o. Olúwa yóò wà pẹ̀lú yín, ó dàbọ̀. Tó bá fẹ́ ròyìn tó jọjú ojú tó lè máa ní òun ló lè ṣe lórí ẹ̀rọ ayélujára ojú tó lè máa ní ẹgbọ́n bàbá mi Àjàlá bàbá mi máa wò lẹ̀ máa rọra ojú tó lè lò níròyìn o lórí ẹ̀rọ ayélujára Bàtúndé Àjàlá o bóyá ojú tó lè ní ẹ máa gbọ́ ojú tó lè ní ẹ máa wò bóyá ojú tó lè ní ẹ máa gbọ́ ojú tó lè ò ní ẹ máa wò bóyá ká máa rà ojú tó lè kò máa ní máa jẹ́ o ojú tó lè ní ẹ máa wò bàbá kò máa ní máa jẹ́ o ojú tó lè máa ka gbogbo Nàìjíríà ojú tó lè mi kàn máa ka gangan ni ìròyìn tí gbogbo ayé ń gbọ́ lọ́mọdé pẹ̀lú àgbà tóbi dórí gbogbo Nàìjíríà yóò tóbi dókè òkun ojú tó lè ò láyé ń gbọ́ ìròyìn kọ́ bá kà tán sọ ojú tó lè oníròyìn Bàtúndé Àjàlá ti síwájú kò lè ga jù báyẹn lọ èmi tẹríba kọ́lọ̀ ń jẹ́ kí n tẹ̀síwájú sábàrẹ́ni tó sọ wípé tẹ̀yìn bá wo Ògúnmọ́lá ló máa bá mi tọ̀tà yín pa. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080 597807 for your event coverage. Thanks.